Doing
ẹ jẹ́ ká sọ̀kalẹ̀ tí ẹ bá ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe lórí òkè yìí ẹ jẹ́ ẹ sọ̀kalẹ̀ ẹ ṣé púpọ̀. Once again, I'm proud to announce the arrival of the Executive Governor of Oyo State, His Excellency, Governor Sheyi. You're welcome, Your Excellency. Àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. The arrival of the governor signals today's event starting in earnest. So please, cameramen, VIPs, VVIPs, ensure you are by your seats right now. Gómìnà tó tó gbangba sùn lọ́yẹ́, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, ẹ̀rí wípé lábẹ́ ìṣàkóso wọn, akíndanidání ti di akíngidi o. Bẹ́ẹ̀ náà ni Kúrúmbésé ti di òmìrán. Thank you very much. Àti ọ̀run láti ti di àtẹ ẹ̀lẹ̀kẹ̀ ní tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ káàbọ̀ ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́, ó ní ọlọ́lá jùlọ ni wọ́n wọlé o. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ọlọ́lá jùlọ ẹnjìnà Olúwaṣèyí Mákindé. Gómìnà olùṣètò tó ń mètò àlàáfíà. Gómìnà tó ń ṣètò tí ọ̀mẹ́hẹ nípínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà tó ní àti bí wọ́n ṣe bọ̀ nínú orúkọ rẹ̀. Gómìnà tí ń dáwọ́ léṣẹ́ tí ń yọrí sáyọ̀. Gómìnà tó ń rorí délẹ̀ kanlẹ̀ ó tó gbé nǹkan lárugẹ. Èyí tó gbé lárugẹ nílùú Ọ̀yọ́ yìí, ohun ayọ̀ gbà ohun ìtàn ayọ̀ ni. Ohun ayọ̀ bẹ́ẹ̀ kò ní tán nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n jọ kọ̀wọ́ pẹ̀lú ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé one ní àjọ kọ̀wọ́ wọlé. Gbogbo ẹni tó bá mọ̀ tó máa ń já ń pè ní sámà. Ìgbà tí wọ́n wọlé ọjọ́ yí padà. Gbogbo rẹ̀ yí padà. Òòrùn yí dande pẹ̀lú afẹ́fẹ́ tó tutù mọ́ra wọn kò sí nira. Wọ́n sọ fún wa pé ọya ò ní nínú bí lọ́sàn-án yìí. Ṣàgónà ò ní gbèjà. Ara wọn máa ṣe yẹ́rìyẹ́rì. Yóò sì tutù dùn. Bí kálukó fi padà sí gbogbo rẹ̀. Tó lẹ́ẹ̀kan sí i, à ń kí gómìnà pínlẹ̀ Ọ̀yọ́ ẹ káàbọ̀. Ètò tẹ̀ fẹ́ bẹ̀rẹ̀, a máa yọ ní kọ̀ọ̀kan bí bàtà bá ń yọ ẹyọ hóró yẹ lára òkín láti ibi tó dára sára kálukú wa ni. Mo kí lẹ́ẹ̀kan sí o, ẹ káàbọ̀. Mo kí ọba tí mo rí lápá àlàáfíà, ọba Abdulrasheed Tẹ́lúwà, wọ́n ti wà ń bí ti pẹ́ tí wọ́n gbádùn ọba kárí, wọ́n fi tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ wọ́n fi fi ọba wa ọba Abímbọ́lá pé ẹ káàbọ̀ sí gbàgede ayọ̀ níbi tí Ọ̀yọ́ yóò tó ti gba ohun ayọ̀ ní ìtuntun. Ẹ ṣeun Alhaji. To honor our nation, Nigeria start today's event in earnest. Shall we please rise for the national anthem? Please rise for the national anthem. Oyo State anthem. Oníre
kábíyèsí àti. bá wa share program yìí bó ṣe ń lọ yìí ẹ máa bá wa share rẹ̀ ẹ máa bá wa like ẹ máa bá wa comment bí ó ṣe ń lọ níbi tá a wà yìí a ti wà ní gbàgede ibi tí ààyè wà sí. ẹ ṣe pẹ́sẹ́ ìlú yẹn bá wa sún ẹ ṣe bàbá ó jáde. ìròyìn tó mi létí pé níwájú gómìnà ń bẹ̀ yẹn kábíyèsí àwọn èèyàn ti pọ̀ jù. Imperial Majesty ọba Gandhi Afọlábí Ọláoyè wọ́n ti wá bí báyìí náà ní ẹ̀rí Imperial Majesty ọba Gandhi Afọlábí Ọláoyè. ọ́fẹ́sì igbákejì gómìnà ọ́fẹ́sì àwọn ọ̀gá ìlú wà ń bẹ̀ pé ẹ ṣeun. There is a position for cameramen. Can you relocate to that place? Agents, please ensure they do that. There's a point for media men and it's on this other side. Ẹ jẹ́ kí àgbọ̀ àlápọ̀ ọ̀tún máa ríran rí apá òsì kí apá òsì kó ríran rí apá ọ̀tún. Kábíyèsí ọba Olúwo àwọn náà ti dé sáàrin wa tipẹ́ kábíyèsí ọba Olúwo àwọn òfin wa ní àdúrà nílànà ti mùsùlùmí Araba. Professor Wande Abimbola àwọn yóò máa ṣàdúrà ó ṣe wúwe. Professor Wande Abimbola bàbá wa nìyẹn Professor Wande Abimbola ẹ fún ní àyè ẹ fún ibẹ̀ yẹn ní báàsì kí wọ́n rí àyè máa bọ̀ lórí àpèrè òkè níbi tí ojú ti tó lé tójú ti tó bọ̀. nígbà tí bàbá ń bọ̀ kí wọ́n tó gòkè ń bí mò ń kí his eminence ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá lẹ́tà tó fi dẹ́ Ẹdó tí wọ́n tún ṣe ààrẹ Ìbàdàn ojúlọ́mọ Ìbàdàn mo dẹ̀ kí aṣojú Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Abímbọ́lá ọ̀tún balógun Olúbàdàn ilẹ̀ Ìbàdàn mo kí ibà o ibà nílé ìbálòpọ̀ ibà Gánàdà sákòlà ń bẹ tukùrì là ń bá parò òdòdó ní sájọ́mọ́lẹ̀ ìnájà òde láwọn abẹ́wò àti ètè pẹ́ yín
Once again, all media men, please relocate from the front of the VVIP. Security agents, please move them back if they refuse to move. There's a position for media men. Move to the location and zoom your cameras. Nígbà tí wọ́n ṣe yẹn lọ́wọ́ mò ń tọ́ láti sọ fún wa pé aṣojú bàbá wa ẹni àlọ́rọ̀ ọlọ́run ni bàbá wa darí EA Adébóyè Pastor S.A. Akande National Overseer and J.O. Ọbáyẹmí Overseer Emeritus pẹ̀lú Pastor S. Adéyẹyè Member Board of Trustees RCC wọ́n fi àdúrà kan wálé àwọn tí wọ́n fi sọ wọ́n nìyẹn bàbá wa bí Bọ́lá wọ́n bọ̀ àwọn ni wọ́n bọ̀ yẹn o àwọn wọ́n bọ̀ yẹn o kó tó gòkè mo rí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọba Gandhi ọmọ gbẹgbẹgbẹ tó fẹrẹ sí pósí ọmọ gbogbo tó fẹrẹ sáàtàn báwọn ọba gbẹ kó fẹrẹ sí pósí tí gbogbo gbẹ kó fẹrẹ sáàtàn ẹgbọ́n náà èmi làṣálẹ̀ fáwọn ṣe àsọ̀rọ̀ bí àlà ààrẹ máa ti bàdàn bàbá ló mẹ̀yẹn o bàbá mi Wande Abímbọ́lá Alaafin of Oyo Olúwaṣeun àrándùn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí mo ti gbà tí bàbá bá ń sọ̀kalẹ̀ ń wọ́n wí kára ó lè bàbá. Bishop TV Alaafin is also here. We'll start with the Christian prayers out. Yeah. Everybody shout hallelujah. If you are happy to be here today, shout hallelujah. Today is the day the Lord has made, and we shall rejoice and be glad in this day. I would like us to please bow down our heads and let us pray. We rejoice with today coming to pass in Oyo land. The Bible says it is an abomination for kings to do wickedness, because the throne is founded on righteousness. We pray that the new king will operate based on righteousness. Amen. In the name of Jesus. Amen. Our prayer is that God will stand with the new king. Amen. God will keep him. Amen. God will protect him. Amen. God will shield him. Amen. God will cover him. Amen. Above all things, Solomon in the Bible asked for wisdom. We pray for God's wisdom upon the new monarch in the name of Jesus Christ. It shall be a reign of progress in Oyo land, a reign of stability in Oyo land. So shall it be in the mighty name of Jesus Christ. Everybody help me shout a loud amen. Amen. God bless you. Oyo land is making progress in Jesus' name. Bàbá Wande Abímbọ́lá wọ́n fẹ́ sọ̀rọ̀ ìwúre tó nípa ẹ káàbọ̀. Ẹ ṣeun. Ó ní ìkáko òtúrú pọ́n dẹ̀rẹ̀. Adífá fún ìbà tí sọmọ Odùduwà. Ìbà bàbá. Ìbà yèyé. Ìbà olúwo. Ìbà ojúbọ̀nà. Ìbà òkùtẹ̀ arósọmọgbàjá. Ìbà àràbà nífẹ̀ẹ́. Ìbà ọba Abímbọ́lá Akeem. Ọ̀wọ́ adé kìíní. Ẹlẹ́wù ẹ̀tù. Àbòkò létí akímọ̀ rìn. Àbòkò létí abojú pa. Ọba lẹ́yọ̀ àjòrí. Àjòdó ẹ̀mí gbára. Ajé ṣèyọkùn tọ̀ọ̀tọ̀ lẹ́yọ̀.
àdúrà fún ìbà àti ìsọmọ Odùduwà. àdúrà fún ìbà àti ìsọmọ Odùduwà. ìbà bàbá. ìbà bàbá. ìbà yèyé. ìbà yèyé. ìbà olúwo ìbà Odùgbọ̀nà. ìbà olúwo ìbà Odùgbọ̀nà. ìbà òkùtẹ àròsọmọgbàjà. ìbà òkùtẹ àròsọmọgbàjà. oníkóró mọ ṣàìgbà. mo ní kóró mọ ṣàìgbà. kóró mọ ṣàìgbà ooo. kóró mọ ṣàìgbà. àfẹ̀yí tí mo dá ṣe ooo. kóró mọ ṣàìgbà. èyí tí mo dá ṣe ooo. kóró mọ ṣàìgbà. ọ̀kánjúà ni ọ̀jẹ̀ wọn mọ̀ pín. ẹni apá tọ́ sí. ìtàn ni wọ́n fún. ẹni gẹ̀gẹ̀sì àyà tọ́ sí. wọ́n fún ní kò mọ́ òkun. àdúrà fún ẹ̀jẹ̀ndínlógún oródù. níjọ́ tí wọ́n ti kọ̀lé ọ̀run bọ̀ wá sí tayé. jíjí lajì o labọ́ bá wa o. jíjí lajì o labọ́ bá wa. àjíbọ̀ wá bá alábẹ́jì ògbé. jíjí lajì o labọ́ bá wa. odòdó lẹ̀ àwọlé lẹ́sì ẹ̀. iná ló ti fa fún eléyìí ẹ ọwọ́ léjì ti gàrí ọ̀wọ̀n. ó jí ní kùtù àì ó fomi ojú ṣògbére ire gbogbo. òdòdó lẹ̀ àwọlé lẹ́sì ẹ. borí pẹ́ nílẹ̀ ìjà borí pẹ́ nílẹ̀ àdìrẹ o. borí pẹ́ nílẹ̀ òdòdó lẹ̀ àwọlé lẹ́sì ẹ́. borí pẹ́ nílẹ̀ borí kan bá sunwọ̀n àràgbá o. borí kan bá sunwọ̀n àràgbá. orí ọba Bímbọ́lá sunwọ̀n Ìlọrin wá. borí bá sunwọ̀n Ìlọrin wá. borí bá sunwọ̀n. ó ní péléngé mo lè hun sọ. kẹ̀kẹ̀kẹ̀ mo lè rẹ́rù. ìtẹ́lẹ̀ díẹ̀ ni àáwò bọ́ba ti ṣe láró lójú sí. kẹ́ ẹ wá wò tẹ́lẹ̀ dí ìmẹ̀ bó ti ń koná yanran. adífá tó fún tẹ̀tẹ̀ rẹ̀ gùn. tí ń lọ lè pọnmi ọ̀la fọlọ́kun. àdúrà fún olókun sẹ́ni adé. agbódò òjọba. àjífìlùkì. níjọ́ tí ń fomi ojú ṣògbére omi. ìjẹ́ tẹ̀tẹ̀ rẹ̀ gùn dé. àwọn olókun tẹ̀tẹ̀ rẹ̀ gùn dé o. àwọn olókùnkùn solókun dájú. ọba Bímbọ́lá tẹ̀tẹ̀rẹ̀ gún wá dé. gún wá dé. àwọn olókun tẹ̀tẹ̀rẹ̀ gún wá dé. àwọn olókun solókun dàjíkì.
tó bẹ́ẹ̀. Ọ̀wọ́ Adékèní bàbá ẹlẹ́wù ẹ̀tù aboko létí akínmọ̀rin aboko létí abojú pa pé ẹ káàbọ̀ o akí gómìnà wa pípọ̀ jù ẹ ṣé o ọmọ yín gbogbo ìtọ́wà ní òkè òkun ibikíbi tí àwọn gbogbo ìran yín bá wà lágbára lọ́wọ́ Ifá lágbára Ọlọ́run kankan ò ní ṣe wọ́n. Oore tẹ́ ẹ ṣe fún àwa Ọ̀yọ́ àmọ́ oore yìí o a sì mọ̀ títí ayé ni a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ wá gbogbo ọba orí adé tó wá láti gbogbo Nàìjíríà àti gbogbo yín àlàáfíà lẹ́bàálẹ̀ yín o ẹ ṣe púpọ̀ o àní ṣìṣe o àní kòfo àní ròfo àní rèlébùté òfo àní ṣàwúre lẹ́yìn gbèsè kóró ni wọ́n lùlù bàjẹ́ Ọlọ́run ọba ò ní jẹ́ ó dún ètò bá dún ọmọ olúwa rẹ̀ ní òjò àní ṣàwúre lẹ́yìn gbèsè tó àbàlá èso. Ọ̀rọ̀ ìwúre àgbà lẹ́nu àgbà awo ìwúre àgbà lẹ́nu onímọ̀ nínú àkànlò àkọ́tì èdè ìwúre àgbà lórí ọ̀pọ̀nkí ọ̀làkì gbólóhùn ìwúre àgbà lórí bùkẹ́kẹ̀kẹ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa Wande Abímbọ́lá àádọ́dún 1985 tẹ́ fún wa ìtọ́ṣe tí n fi wí báwọn láfi ń sọ pé jẹ̀fọ́jẹ̀ fọ́ọ̀kan wọn èéjèwé iná iná jẹwàjẹwà gbọ́dọ̀ jẹ́ máa do mọ̀ ń bọ̀ ń èdè báyìí ohun tó kàn ó ní àdúrà àti Islam lọ́dọ̀ bàbá wa Sheikh Abdulateef Ẹlẹ́yẹlé bismillah sir. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ونبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه أجمعين أكي الله الحمد لله atọrọ ìkẹ́gẹ́ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ọba wo ni ọba tí a kí o náà ni ọba tó jásí pé ìmọ̀ dá ẹ̀dá a sì máa sa àwọn tó bá wù lẹ́sà láàrin àwọn tó bá dá ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kó máa bá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. aṣíwájú nínú gbogbo àwọn tó lọ ń sàlẹ́sà kíkẹ́ náà kárí gbogbo àwọn ará alẹ́ àti gbogbo àwọn sàhábà rẹ̀ lápapọ̀ àwa kí àwọn tí kíkí tó tọ́ sí ní ààyè tá a wà lónìí pàtàkì jùlọ bàbá wa gọ́fúnà Olúṣèyí Mákindé akíyín púpọ̀ ẹ kú àṣeyege ẹ kú àṣeyọrí lérí tọba wa Abímbọ́lá Ọ̀wọ́ Adékèní Alaafin of Oyo land a kí gbogbo ẹ̀yin tí ẹ ṣe takuntakun lórí ọ̀rọ̀ náà láti ọdún mẹ́ta sẹ́yìn kólúwa tó pé kí àṣeyọrí náà ó dé àwa fi ọlọ́run bẹ ọlọ́run àfọlá ọ̀kan ṣoṣo rẹ̀ á fi bẹ́ẹ̀ bàbá wa ọba His Imperial Majesty ikú bàbá yèyé ọba Abímbọ́lá Hakeem Ọ̀wọ́ Adékèní Olúwa jẹ́ kẹ́mi wọn ogun àmín ọlá ànábì wa Muhammad sallallahu alayhi wa jẹ́ sallam. kí wọ́n ṣe pẹ́ kí wọ́n ṣe jìnnà fún wa àsìkò wọn jẹ́ kí ó tu ìlú Ọ̀yọ́ lára àmín gbogbo ọmọ Ọ̀yọ́ ti létoko lẹ́yìn odi ọlọ́njẹ́ adádídé ọba tuntun yìí mà sí ti dáadáa àmín kágbéga ó lékún lọ́yọ̀ọ́ sí i kí dáadáa ọmọ ọkọ̀ sí lọ́yọ̀ọ́ bàbá wa náà ọlọ́mba ni lékún àlàáfíà wọn kájíǹde ara wọn máa jẹ́ ọlọ́mba lékún àríniwu ni tọ́lọ́ fi sí wọn lára ọlá Muhammad níwájú ọlọ́run yàkí bisimilahi rahman rahim آمن الرسول بما أرسل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله
لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا آمين. غفرانك ربنا وإليك المصير. آمين. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما عملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ọ̀rọ̀ ni a ti gbọ́ ní ìpànà mẹ́tẹ̀ẹ̀ta bí ọba ṣe kan ó ṣe kan bọ́ ọba ṣe kan ó ṣe kan tó ọba jẹ́ mùsùlùmí ó sì jẹ́ onígbàgbọ́ tó ọba jẹ́ onígbàgbọ́ ó jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ ìṣẹ̀ṣe mẹ́tẹ̀ẹ̀ta ni ẹnìkan oṣù mẹ́nìkan sí ní tó bá wù kálukú láti nàka sí ṣùgbọ́n ẹ jẹ́ ká gbàgbọ́ pé olódùmarè náà lẹ́yọ kan tí gbogbo wa jọ ń pè kò ní padà lẹ́yìn wa bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn tún ti ń wọlé ṣùgbọ́n lọ́wọ́ yìí wọ́n á jẹ́ kí àwọn tí wọ́n fẹ́ ṣiṣẹ́ ń bí tí gbogbo àgbáyé obìnrin wọn jẹ́ wọ́n wọlé ọ̀pọ̀lọpọ̀ rédíò ló pọ̀ ń bí live everybody dẹ́ ń gbé àwọn òṣìṣẹ́ bcos tó wà ń bẹ̀ yẹn ẹ fún aláyè láti wọlé torí yín náà ni tí a bá parí ètò tán ńlá máa tún wò láwò tún wò mo fẹ́ lù wá lọ́gbọ̀ ẹnu iléeṣẹ́ Agidigbo FM wọ́n wà ń bí o wọ́n stand by kalẹ̀ iléeṣẹ́ Splash FM 105.5 FM pẹ̀lú Lágẹ̀lú 96.7 wọ́n wà ń bí o Olúyọ̀lé FM 90.5 wọ́n wà ń bí o Prince FM 89.7 wọ́n wà ń bí o àwọn Premier FM wọ́n wà ń bí o Crowder FM pé ìlú Ọ̀yọ́ ń bí làwọn wà wọ́n wà ń bí gbogbo yín station ara yín gbogbo yín tá a bá ti dákọ̀ àdákọ̀ yín kámẹ́rà ò ní jábọ́ mọ́ yín lọ́wọ́ ọwọ́ yín ò ní di jàkùtẹ̀. Thank you. That camera facing the VVIP, move now before they move you. Move now before you are moved. You know yourself. Thank you very much. Your Excellencies, our royal fathers, distinguished and eminent personalities. For centuries, the Oyo Kingdom has been renowned for its rich cultural heritage, its people's unwavering resilience, and its storied history of powerful monarchs who have shaped the course of our great nation. From the legendary Alaafin of Oyo, who founded the Oyo Empire, to the illustrious Alaafin Atiba, who expanded the borders and established the Oyo Kingdom as a dominant force in Yoruba land. Oyo monarchs have been the embodiment of wisdom, courage, and vision. Today, we welcome a new chapter in this glorious as His Imperial Majesty, Oba Abimbola Akim Owade I, ascends the throne, poised to lead Oyo Kingdom to even greater heights. Ẹ dákun níbikíbi tẹ́ bá wà, ẹ pariwo kábíyèsí o. Àwẹ̀ ti tán, ẹ dákun ẹ pariwo kábíyèsí o. Your Excellencies, our royal fathers, distinguished and eminent personalities, we have given honor to God and the gods of the land. It's time to honor men and women of timber and caliber in our midst. And wherever you are, standing, seated, leaning, wherever you are, whatever you are doing, please, with a round of applause, I appreciate the #1 citizen of Oyo State, Vice Chairman, Nigerian Governors Forum. Please appreciate with me our Governor, His Excellency, Governor Sheyi. A round of applause for him, please. Sheyi Ada. We have also with us today, wife of the Governor of Oyo State, looking delectable as always, our mother in Oyo State. Please appreciate our Excellency, Chief Mrs. Tamunominini Makinde. A round of applause for her too, please. You did clap well, though. Clap for our Excellency, please.
We have representing the governor of Osun State, the deputy governor, in person of His Excellency Prince Kola Adewusi. You are most welcome, Your Excellency. And all the way from Ondo State, we have the Chief of Staff to the Governor, Prince Olusegun Omojuwa. You are most welcome. Today is about the Alaafin of Oyo. Please, wherever you are, you will clap and you will say Kábíyèsí together. Appreciate His Imperial Majesty Ọba Akeem Ọwádé the First. Ẹ dákun ẹ ṣe Kábíyèsí lẹ́ẹ̀kan sí i. We have the Deputy Governor for your state here present already. Please appreciate with me His Excellency Barrister Abdulrahim Adebayo Lawal. Your Excellency, we have diplomats from across the globe here with us. The Ambassador of Portugal to Nigeria, His Excellency Paulo Santos, is here with us. We appreciate you. Ambassador of Cuba to Nigeria is also here. His Excellency Miriam Morales, you're most welcome. Ambassador of Brazil to Nigeria, Mr. Frederick Obro, we appreciate you. I also want to recognize the representative of the Ambassador of Spain to Nigeria and members of the Spanish entourage. We appreciate you. Thank you for making it here. Our former deputy governors, your state, we appreciate you. Distinguished Senator Oyo Central, Senator Yunus Akintunde, we appreciate you. Honorable members from the Green Chamber in Abuja, Honorable Shino Yedeji, we appreciate you. And right here, your Honorable Prince Akeem Adeyemi Skiwe, we appreciate you. The Speaker of Oyo State House of Assembly is here. It's the Chairman Conference of Speakers from across Nigeria. Right Honorable Edward Adebo Okudoyin is here with us. I'm aware his wife is also here. We appreciate you. Thank you for coming. All other honorable members here present, members of the Oyo State House of Assembly, the Deputy Speaker, Majority Leader, all principal officers, honorable members of the Oyo State House of Assembly, we appreciate you. Thank you for coming. I can see Honorable AKT is the chairman for anything that has to do with local government in the House of Assembly. We appreciate you. The Chief of Staff to the Governor, Chief Honorable Segun Ogunwuyi, we appreciate you. The Head of Service, Mrs. Olubunmi Oniemena, the Deputy Chief of Staff, Honorable Fola Oyekunle. I'd like to appreciate the Chairman of the State Elders Council. He's a former Chief of Staff in Oyo State, Dr. Sakaba Logo. We appreciate you. And the co-chair of former Minister, Elder Wole Oyelese, we appreciate you, sir. The Chairman Advisory Council and other members of the State Advisory Council, we appreciate you. I want to especially recognize the Chairman of the Federal Civil Service Commission. We appreciate you. Your Excellency, not too long ago, we received the Ààrẹ Mùsùlùmí of Yoruba land, but I cannot recognize him without first recognizing the Sultan of Sokoto. Ibi tí ààrẹ bá dẹ́wà ti rà ààrẹ mọ̀ pé Sultan gangan ni wọ́n máa ń tẹ̀lé Sultan gan ni lọ́pọ̀lọpọ̀ ọgbà. Wherever the Sultan of Sokoto is, we welcome you, sir. We appreciate you. And I want to also jointly recognize the Ààrẹ Mùsùlùmí of Yoruba land, Edo and Delta together. Thank you for coming. Your Excellency, we have a former military administrator here in Oyo State, General Oladayo Popola retired. We appreciate you, sir. Thank you for coming. And from the presidency, we have the SSA to the President on Sport, Chief Adeboye Adeyinka. We appreciate you. Thank you for joining us. We celebrate the Alaafin of Oyo today. I want to especially recognize the Honorable Commissioner for Local Government and Chieftaincy Matters. He's also the Chairman Planning Committee from the government side. Abioye Onígbẹ́tì ti ìlú Ìgbẹ́tì, Kábíyèsí Ọba Rafiu Oṣuọlálé Mustapha Adétàn kejì Onjo ti Òkè-Ò, Kábíyèsí Ọba Abdulrauf Adébímpé Ọládòyìn Onítẹ̀dé ti ìlú Tẹ̀dé, Ọba Dr. Joel Ọlálérè Ọláwúwo JP Alápàtà ti Ìgbòho land, Ọba Dr. Moses Oyetola Akínyìn ẹkú ìkàlẹ̀. Wọ́n tún tẹ̀síwájú níbi wọ́n tún tẹ̀síwájú wọ́n ní kí n ṣó. Ọba Rafiu Ọláníyì Ariwoọlá Aṣígangan ti ìlú Ìgbà, Ọba Yekin Adémọ́lá Abíóyè Akínyìn kábíyèsí wa ní Aláyélúwà. Ó náà ni mo fi ṣe wọ́n jẹ́ fún kó wa. Bákan náà ni mo fi àsìkò yìí kí ọba His Royal Majesty
ọba Sálì Ayémọ̀ Azeez Agùnlóyè wọ́n wà ní karùn-ún ṣàbí ìgànnà ti ìgànnà kingdom a tún máa tẹ̀síwájú tá a bá ti gba orúkọ àwọn ládéládé tí wọ́n wà kalẹ̀ ẹ kú ìjókòó. Màmá mi ti wà mí sẹ́nitọ́ Masura Sumanu tí àwa máa ń pè ní kankan máa ní àgbàká ńlẹ̀ fẹ́ gbàgbó àgbàká ní gbàgbà ọ̀pẹ àgbàká labi a máa fi ọ̀já gba ọmọ rẹ̀ tí rìn dẹ̀ngbẹ̀rẹ̀ àwọn abiyamọ nu ọ̀rọ̀ ńlá ni mo kí sẹ́nitọ́ Masura Sumanu ẹ káàbọ̀ nígbà tí mo kí ibà Canada àṣẹ ọmọ jẹ ewé ọjẹ àìsàn náà ọmọ jẹ mo kí kábíyèsí ọba àlúwo adaralẹ́wà bí ọ̀sìn ajíbi ọjọ́ gbogbo dáa bí nini mo kí yẹn kú jókòó kábíyèsí tẹlúwà ọba àbúrọ̀ṣe mo kí yẹn púpọ̀ ẹ kú kalẹ̀ o adé ọ̀pẹ lórí gbogbo àwọn lọ́balọ́ba àti níjòyè tí wọ́n àti ìmọ̀ kọ́ wá wọn mú wa ṣùgbọ́n kínní kankan ni oòrùn tí ràn yìí yóò bá wa láàmú torí pé àwọn èèyàn kúkú ń bẹ́nu gbaga wọn ò ríran rọrùn wọn ò sì ríran sí agbóyè afẹ́fẹ́ nǹkan òkùnkùn náà wà bí rọrùn yìí bá ń pààyàn dáa tí èyí sí oòrùn àfi agbára pani. mo kí aṣojú gómìnà ìpínlẹ̀ Ondo Prince Olúṣẹ́gun Ọmọjúwà mo kí pé ẹ káàbọ̀ ẹkùnrin látòǹdó ẹwẹ̀ the statistician general of the Federation and CEO National Bureau of Statistics NBS Prince Adéyẹmí Adéníran mo kí ẹ káàbọ̀ síbi ìnáwó ńlá yìí òde àgbà òde ìdùnnú yìí ètò náà ó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ni mo kí ọba wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ Orúmọgẹ́gẹ́ mo kí o ẹ̀yin lọ́mọ agbẹ́gbẹ́ tó bẹ̀rẹ̀ sí pósí ọba Ṣọ̀ún ẹ̀yin ni ọmọ agbẹ́gbẹ́ tó bẹ̀rẹ̀ sí pósí ọmọ gbòǹgbò kó bẹ̀rẹ̀ sáàtàn bí àwọn ọba gbá kó bẹ̀rẹ̀ sí pósí tí gbòǹgbò gbá kó bẹ̀rẹ̀ sáàtàn èmi ni àṣà lè bá wọn ṣe àsọ̀rọ̀ bí àlà àrẹ̀má ti bàdà òjò tọrọ lókè ọ̀rá dákun má rọ̀ sílé mi ìrọ̀ ní ìsìn john lójú ogun rọ̀ kò sójú ogun mọ́ gbogbo ẹtí tí wọ́n ti túṣẹ kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ẹ káàbọ̀. Sultan of Sokoto Emir Alhaji Muhammad Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé kí aláwọ̀ ìlú Awẹ́ ọba Abíọ́lá Táíwò onífìdítì sílẹ̀ wọ́n wà bí ọba Ṣákì Oyèwọlé Oyèlérè. bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ó ti rí afẹ́fẹ́ kan tó ti fẹ́ o mo kí ọba wa láti Ilé-Ifẹ̀ ọba Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọ̀gbágbá Ọ̀jájá jẹgbẹnẹ bí àti àgún ẹrù jẹjẹ ní gbogbo lẹ̀kílẹ̀ Ọọ̀ni wọlé o kábíyèsí sí wọlé ni o tẹrùtẹrù akínyó ẹ káàbọ̀ ọba wa Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Ògúnwùsì akínyẹ káàbọ̀ bí wọ́n ṣe ń wọlé tìrìtì fún àti àwọn ìlú ìsẹ̀mbálẹ̀ èyí tí wọ́n fọpa kàn èyí tí wọ́n fọpa lù èyí tí wọ́n fọpa dúkùn rẹ̀ akínyẹ káàbọ̀ bí wọ́n ṣe ń wọlé yẹn ẹ rí i pé afẹ́fẹ́ mi tó ti ń fẹ́ ẹ̀rọ lọ ń bí bọ́lọ̀ ń bá ṣe ní òrì a lè ṣẹbọ a lè ṣoògùn bá a ti wáyé pàrí láàrin ìwọ̀nba èèyàn díẹ̀ ni a lè pè ní ìsìn afẹ́ tẹ̀síwájú kí ètò kó máa lọ bí Ọọ̀ni Ilé-Ifẹ̀ bá ti jókòó tí wọ́n fara balẹ̀ tán òun ni a bẹ̀rẹ̀ tọ́kàn lórí ètò ní sísẹ̀ntẹ̀lé lẹ́ẹ̀kan sí akínyìn. Your Excellencies, our royal fathers, distinguished and eminent personalities, as we receive the Oyo of Ife, we proceed with today's event. And the next on the agenda will be welcome speech, which on the program will be delivered by the Secretary of State Government, who will
will be represented by the Honorable Commissioner, Minister of Local Government and Chieftaincy Matters, Chief Ademola Oyo. We call him Ijai. Your Excellency, the Executive Governor of Oyo State, Engineer Seyi Makinde, please permit me to stand on the long-established protocol. It is with profound humility and boundless joy that I stand before you today to extend the heartfelt welcome to this momentous occasion. The official presentation of His Imperial Majesty Alaafin of Oyo as the new Alaafin of Oyo to the world. Today we gather not only to witness the culmination of this legal accession, but also to celebrate our cherished Yoruba heritage and the rich cultures that bind us all together. On the previous occasion, His Excellency the Executive Governor of Oyo State, Engineer Seyi Makinde, honored us by presenting the staff an instrument of office to Oba Abimbola Akinwuademo. This signifying the trust and responsibility vested in him as our new Alaafin of Oyo. Today marks a significant milestone as we formally unveil His Imperial Majesty to the entire world. An event that reflects the leadership and vision of our governor, His Excellency Engineer Seyi Makinde, to our traditions, cultural identity. As we gather here, let us embrace this day as a celebration of unity, resilience of hope. Your Imperial Majesty, we stand behind you with unwavering support as you take on the mantle of leadership, guiding us towards future where our rich heritage continues to thrive. May the reign of Yoruba Imperial Majesty be marked by peace, prosperity, and an enduring spirit of togetherness. Kabiyesi, under your wise stewardship, we trust our cultural values will thrive, our land will flourish, our people will unite with a shared purpose. To our esteemed guests, those who have journeyed from near and far, as well as the important personalities from neighboring states, we extend our heartfelt gratitude for gracing this significant day with your presence. Your support reflects deep respect and admiration we share for His Imperial Majesty. And we, indeed, have the privilege to celebrate the moment with each of you. We also warmly welcome our friends from diverse culture present here today, from the melodious harmonies of the Igbo, the rich tradition of Hausa, and the diverse heritage of our fellow Nigerians. Your participation amplifies the beauty of this occasion and highlights the vibrant diversity that strengthens our nation. Together we celebrate the past, honor the present, and look forward with optimism to a bright future. Long live Imperial Majesty, long live our beloved land. Thank you. A round of applause for the Honorable Commissioner, Minister of Local Government and Chieftaincy Matters, Chief Ademola Oyo. He stood in for the Secretary to the So Olanike Adeyemo. Your Excellencies, our royal fathers, I'm glad to announce that right here with us, we have the representative of the President of the Federal Republic of Nigeria, in person of the Minister of Power, Chief Adebayo Adelabu. He's standing in for Mr. President here today. You're most welcome, Honorable Minister. Your Excellencies, our royal fathers, will proceed with today's event, and we have a series of cultural performances which will be done here today. I want to believe our cultural troupe is ready. And are they on board? No good talk to you. Alhaji, ẹ dákun sáré bá ń kí àwọn orí adé tó wà níbí.
His Royal Majesty Oba Abimbola Ajibola Balogun of Ibadan land, ably represented. Àwọn ni wọ́n ṣojú fún Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Kábíyèsí o. His Royal Majesty Ọba Kọ́láwọlé Adégbọlá Ọ̀tún Balógun ilẹ̀ Ìbàdàn. Mo kí yín o. Mo dẹ̀ kí representative of Alaafin of Oyo Ọ̀tún Ìyálóde Tẹ̀gbá. Mo kí yín ẹ kú jókòó ẹ káàbọ̀. Ọba Alákẹ́tù tilẹ̀ Kẹ́tù of Benin Republic. Ọba Àkànní Adérọ̀mọ́lá. Kí ló kàn lórí ètò? Bákan náà la ní bàbá ìyájì ti ilẹ̀ Ọ̀yọ́, bàbá Àfọ̀njá Múkáílà ọ̀nà ṣòkun ti Ọ̀yọ́, olóyè Isiaka Tẹ̀là, olódù of Òjòǹgbòdú, olóyè Adéoyè, alákèétàn tí akéétàn, olóyè Jímọ̀ Oyèlẹ́yẹ, onídòódẹ ti ìdòódẹ, àní olóyè Oyèlékè Yusuf, alága ọjà ti àgọ́ ọjà, olóyè Àníyù àti Ajíbóyè. Bákan náà la ní kábíyèsí Ọ̀ràngún ti ilé Ìlá. Ẹ ṣeun. We'll go straight to the cultural performance by the Oyo State Performing Troupe. Àpá bí ewé àpá. Àpá bí ewé àpá. Adára lẹ́wà bí ọ̀sùn. Adébápò gbọ̀ bí ewé ẹni ni. Gbogbo wọn ni wọ́n bá ọba wa gbẹ́rù àgbàdókè. Owó kì í wọ́n ní ajé. Iyọ̀ kì í wọ́n ní olókun. Òjò sún àròyé abọ́ pípọ́ máa lẹ́kàn ọmọ fọ́kọ́. Lẹ́yìn ọba wa bí gbọ́dá kẹ́kù ọmọ ké bí eku. Lẹ́yìn ọba wa òwò adé kí ẹyẹ ọmọ ké bí ẹyẹ. Lẹ́yìn Aláàfin tòní kí ọmọ ènìyàn máa fọhùn bí ọmọ ènìyàn. Àṣẹ òrìṣà lẹ́nu mi o. Àṣẹ òrìṣà lẹ́nu mi. Èyí mo bá wí ní rúbọlẹ̀ ò bá. Yóò bá dandan o. Àṣẹ òrìṣà lẹ́nu mi. Bàbí Bọ́lá Akímọ̀ Ẹ̀dẹ́gbù ẹ̀jù Bàdé pẹ́ lórí kí bàtà ọ̀pẹ lẹ́sẹ̀ káṣí ọ̀pẹ lẹ́nu. Èmi ìyàkú ẹ̀gbẹ́, èmi lọ lórí àwọn olórí láàfin. Nígbà tí àwọn bá pàtẹ́sẹ̀ pa tí ọ̀sán lè jò, bá a ṣe máa bá fèsì ṣeré, tá a máa fọ́ rìnlá, tá a máa fọ́ bá ṣe, tára rẹ̀ ó gbè gígìnì gígìnì. Ẹ̀yẹ́ lórí dá ọ̀yà ọ̀yà ẹ bá ń dá lára yá. Ọ̀ṣẹ́. Ọmọ kí la rí fọba ṣe. Ẹ ṣeun. Kárẹ̀lẹ̀ ọba òkú fẹ̀yìn fọmọ. Kárẹ̀lẹ̀ ọba òkú fẹ̀yìn fọmọ. Àràtà òrírí lálá àfihàn dá. Kárẹ̀lẹ̀ ọba òkú fẹ̀yìn fọmọ.
ẹ̀tù ọlọ́sọ̀ọ́mọ wò orúkú sàbí ẹ̀bẹ́ẹ̀rí gbogbo ọ̀yọ́ orí tó máa dáadé inú àkòròdé ní tiwa ọrùn tí owó ìjìnlẹ̀ lẹ́kẹ̀ inú ẹlẹ́sìn àkòròdé ní tiwa ìbàdí tí ó wọ̀ mọ́sáàjì aṣọ ọba tí tẹ̀lé yẹrin yẹrin lẹ́bínú ẹlẹ́sìn àkòròdé ní tiwa orí bá bí ń bọ́ láṣẹ àkàdé ò ẹlẹ́wù ẹ̀tù ọlọ́sọ̀ọ́mọ wò orúkú sàbí àsìkò rẹ̀ ọ̀sán wa lágbára ọlọ́run ọba ìgbà yóò tu gbogbo ọ̀yọ́ lára àtọ̀yún ilé wa máa bí wẹ́rẹ́ àkọ́mọ̀ kan wà làkọ̀sùn ẹlẹ́kùnrin mẹ́rin ọba tó bá wà sí àtúnṣe àrẹsẹ́ kò ní padà lẹ́yìn rẹ̀ ní bọ́lá kẹ́mi ọlọ́sọ̀ọ́mọ wò orúkú sàbí àníbọn yẹ ẹ̀sẹ̀kẹ̀ ìlẹ́ni ọba lọ́la fún gbogbo ọjọ́ ẹ̀bí ká. Kí tó bẹ́ẹ̀ lọ wọ́n ti bàbá mi Olúṣèyí ọmọ Mákindé ó jẹ́ nílé bàbá rẹ̀ ó jẹ́ ìpẹ̀tù ọmọ àrọ́ ti wẹ̀ bí òjò ọmọ ṣàkúmọ̀ sárasára pẹ̀tì ajá nìyí ọmọ pàjá fún aráwọ̀ jẹ ẹ̀rọ̀mùkọ̀wọ́ lọ́dọ̀ jẹ́yẹ̀ ẹ̀dá òjì ọmọ búnibúni abẹ̀rẹ̀ mú wọ́ntì ọmọ ríniríni abẹ̀rẹ̀ mú ẹ̀jẹ̀ wẹ̀kẹ́ ọmọ dónídóní ìmọ̀ ilẹ̀ kó Michael Jackson. lásẹ̀ èkó Olúṣèyí ọmọ Mákindé ọmọ ọbẹ̀ níbẹ̀sù omi ìpàdé lórí rẹ̀ lágbára ọlọ́wọ́ wa. ikú bàbá yèyé ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́ Adékìní láti Ìdànrè. Yorùbá ní àìnílé ìyá ká má nílé bàbá, bẹ́ẹ̀ ilé ìyá làgbà ilé bàbá ọmọ làkọ́sùn ọmọ. À ń kí wa lórúkọ màmá Olúṣọlápé Ọ̀wọ́ Adé Akínyìn ẹkú kalẹ̀. Bákan náà, the president and chairman in council, the Nigerian Society of Engineers, Engineer Margaret Aina Ogunsala, FNSCE. You're welcome, ma'am. Thank you very much.
Your Excellencies, our royal fathers, as we gather in this sacred city, we're reminded of the weight of our history and the significance of these moments. We are the custodians of a tradition that values honor, integrity, and service to our people. We are the guardians of a legacy that has produced some of the most remarkable leaders in African history. And we are the beneficiaries of a heritage that has equipped us with the wisdom, the resilience, and the determination to overcome any challenge. As we celebrate the coronation of our new monarch, it's an opportunity to reaffirm our commitment to these values and our determination to build a brighter future for ourselves, our children, and generations to come. Your Excellencies will take two goodwill messages. And the very first goodwill message will come from Oyo Central. Distinguished Senator Yunus Akintunde will deliver the very first goodwill message here today. A round of applause for him as he comes forward. Right after distinguished Senator Yunus Akintunde, we'll have a woman who once sat on that same seat in the red chamber. Distinguished Senator Monsurat Sumonu. She will be coming right after distinguished Senator Yunus Akintunde. One more time, a round of applause for distinguished Senator Yunus Akintunde as he comes forward, please. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún wọn. Ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ẹni tó ń ṣojú ẹkùn ìdìbò àárín gbùngbùn Ọ̀yọ́. Sẹ́nítọ̀ ọ̀mọ̀wé Eunice Abiodun Akintunde. Ẹ káàbọ̀ sáàrin wa. Bákan náà ni ọmọ ọbakùnrin Akeem Adéyẹmí ẹni tó ń ṣojú ẹkùn ìdìbò skillet ẹni tó ń ṣojú ẹkùn ìdìbò àárín gbùngbùn Ọ̀yọ́ ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Your Excellency, the Executive Governor of Oyo State, Engineer Oluseyi Makinde, Your Excellencies, the Deputy Governor of Osun and other present here today, the Oriades, Your Highness, the Sultan of Sokoto, other Kabiyesi's here, the Ooni of Ife. I can recognize the Oluwa as well, the Showo of Ogbonsho and others, the representative of Olubadan, the Oyomesi present here, distinguished ladies and gentlemen. It's a great honor standing together with my brothers, representing the political office holders from Oyo town in Oyo Kingdom, giving this goodwill message on this special occasion, which the kind of thing we witnessed last 54 years ago. That was January 14, 1971. 54 years ago, we witnessed this kind of occasion last. It's a great honor and special privilege that we are alive to witness this one again today. We are here to give the Yoruba and Nigerians an assurance about the new Alaafin of Oyo Kingdom. I can say here loud and clear that 23 months ago, nobody can beat his chest that today will be today. But I have it on record that the new Alaafin sent us a message which my brothers can confirm 23 months ago, precisely on the 5th of May 2023, promising us that we need to collaborate for the development of Oyo. Ẹ̀yin ìyá àti bàbá wa ní Ọ̀yọ́, ohun tí mò ń sọ ní pé òní ló pé ọdún kan àti oṣù mọ́kànlá tí ọba tí Ọlọ́run yàn fún wa lọ́yọ̀ọ́ fi ìránṣẹ́ ránṣẹ́ sí wa, ó sì wà láwọ́ mi bí mo ṣe dúró yìí. Tẹ́nìkan ò sì lè fọwọ́ sọ̀yà ńjọ́ náà wípé ọjọ́ òní ó wáyé àbí yóò ṣojú òun. Àmọ́ wọ́n sọ níjọ́ náà wípé a Canada-based well-wisher. That was how Kabiyesi introduced himself to us. It's a good contact with some agencies in Canada, and some equipment will be sent down to you people on primary health care
are not medical facilities. If we are so lucky to have Alaafin here today, our goodwill message is that your son and abroad, Yoruba abroad, Nigerians son and abroad should join hands to assist this town to move forward. And it's our special prayer that the new king will live long. Shall I now say amen? Wetin mo sọ ni wípé àdúrà wa ni wípé ẹ̀mí ọba wa ó gùn, ìgbà wọn ó tù wá lára, Ọ̀yọ́ ó tẹ̀síwájú ní ayé wọn. Àwa ń fi Ọlọ́run bí Ọlọ́run wípé lẹ́yìn ìjókòó ti èní, ìjókòó tẹ́ bá tún bá wa jókòó lọ́yọ̀ọ́, ìjókòó kápítà ni. Ẹ ṣe àmì ẹ̀yìn Ọ̀yọ́, ẹ ṣe àdúpẹ́ o. Àdúpẹ́ ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ yìí kí wọ́n tó sọ èyí tó kù eléyìí ṣe pàtàkì púpọ̀. Thank you, distinguished senator. Gbólóhùn ẹyọ mẹ́ta péré náà ni bí òbí ni ọba bí ni tí òun wo ni oṣù wo ni kí láàrin gbẹjọ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ìyá tó bí ọba olóńgbé ni olóńwó ni tí ọ̀gbá yé láàyè láti fẹ́jú tó tó mọ́ba ibi tí bàbá wà ibi tí màmá wa bá wà ń bẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá mi pàtẹ́wọ́ fún màmá wa ìyá ọba ẹ ṣé púpọ̀. We would now like to bring to the microphone distinguished Senator Monsurat Somono. Someone says she sat on that seat in the same red chamber way before Senator Yunus Akintode. So wọ́n ní màmá ló senior àbí bẹ́ẹ̀ kọ́ àwọn náà kọ́ jókòó lórí àga yẹn láyé ìgbà kan. Please make welcome distinguished Senator Monsurat Somono for a goodwill message. Abiyamọ bọ̀dá tó ẹ dábòó ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Àgbàkan lè fi gbàgbó máa wà Monsurat. Àgbàkan ni gbà á gbọ̀pẹ́. Àgbàkan lọ bí a máa ń fọ̀jà agbama rẹ̀ tí ń rìn dẹ̀ngbẹ̀rẹ̀ ẹ káàbọ̀. Àjọ àmì náà mo fẹ́ lọ ṣe nǹkan ni. Ọ̀yọ́ ló lọ ọba. Ọ̀yọ́ ló adúgbò fún Ọlọ́run torí pé wọ́n ní òyìnbó tó bá sọ òyìnbó ẹnu ẹ̀ náà ni ó fi túmọ̀ gbogbo àwọn tá a wà ń bí gbogbo wa púpọ̀ nù wa lọ́pọ̀ Yorùbá nígbà tí a bá ti dúpẹ́ fún Ọlọ́run gbogbo òwe mímọ́ méjèèjì kódà tí ìṣẹ̀dáyé wọ́n ní ẹ máa dúpẹ́ fún onísábàbí irú kó tó di pé ẹ dúpẹ́ fún Ọlọ́run onísábàbí ni ó mọ̀ wípé Ọlọ́run nìkan òní ọpẹ́ tó sí ṣùgbọ́n gbogbo Ọ̀yọ́ lẹ́nu yìí àti gbogbo ilẹ̀ Yorùbá pátápátá a dúpẹ́ fún gọ́vnà Olúṣèyí Abíọ́dún Mákindé torí pé tí wọ́n ṣe yìí eléyìí ní kàkọ́kọ́ o àwọn lọ́balọ́ba wa tí wọ́n ti wà tipẹ́tipẹ́ 30 ọdún 40 ọdún tí wọ́n ti ń retí upgrade tẹ dórí àwọn Ọ̀yọ́mèsì gbogbo wọn náà ni wọ́n ti bá wa gbé wọn ga kó tó di pé ọ̀rọ̀ tí Aláàfin wa délẹ̀ kí ló yóò mú dúpẹ́ fún alhamdulillah torí pé gbogbo ibi tí gbogbo wọn ti wá gbogbo àdúgbò kọ̀ọ̀kan ilé kọ̀ọ̀kan àbí bẹ́ẹ̀ kọ́ báyìí gbogbo alamọbí ló ṣe ń dùn níbi o tí wọn wá lọ́wọ́ adé ládé ọkàn ganu sí ní òǹgbẹ tó ti ń gbé Ọ̀yọ́ fún odindi ọdún 3 àbúrò ọba tó dàbí ìgbà tó jẹ́ pé oyún ọdún 3 oyún oṣù 9 lóbìnrin ní ti fi bímọ
ṣùgbọ́n tọ̀yọ́ ó pọ́dún mẹ́ta wọ́n wá gbé ìlú Fẹ́mi lóyè ó ní wọ́n gbé fún wa lọ́ba o ọba tí ó wà controversial tí ó wà controversial rárá ó wá dàbí ẹni wípé àìlú ẹ̀ lọ tí gómìnà bá gbé mike ó mọ̀ sọ pé Aláàfin Ọ̀yọ́ sẹ́ he is not for sale àwàdà ní gbogbo wa kọ́kọ́ pé ó àfìgbà tó délẹ̀ ìjọ tí kábíyèsí wọ Nàìjíríà tí gbogbo wa kọ́ tẹ̀lé wọn lọ ọjọ́ ìlà àkọ́kọ́ tí wọ́n jọ kọ́kọ́ fojú ríra wọn kí ló yẹ ká ṣe fún ẹni yẹn àfi ká máa dúpẹ́ alálẹ̀ Ọ̀yọ́ yóò dúpẹ́ fún gọ́vnà gbogbo àwọn àbí àmà òde ayé ìtàlà ọ̀kánà ńláwó kọ̀wé àṣìṣà kúlàmọ́ àkọ́dú náà àdìyàrí láti fọkànlá ní gbogbo kíkí ẹ̀rọ báyìí ló ń pàdé yìí tá a bá dúpẹ́ fún wọn a dúpẹ́ fún kọmíṣánná a dúpẹ́ fún dẹ́pútì gọ́ọ̀nà gbogbo ẹni tẹ́ ẹjọ́ ṣe kínní pẹ̀lú ògùn Ọlọ́run ẹ bá níbi tó ti lérè ní gbogbo ọgbà ọ̀rọ̀ yóò ní dojúrò Ọlọ́run wọlá gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe tàwáàfù lọ́wọ́ ní ìsinmi tàwáàfù lẹ́nu yóò wo gbogbo àwọn gbogbo tá a ti gùn ẹ mọ bójú rẹ Ọlọ́run pàdé o Ọ̀yọ́ dúpẹ́ o àwa àfìdá yín lójú wípé bí wọ́n ṣe sọ wípé Ọ̀yọ́ a máa tẹná wo ọbẹ̀ ọ̀sán amọ̀ra wa o bí ika ẹ̀ ní gbọ́lọ́dọ̀ wa gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe yìí tí gbogbo yẹn bá lọ dùn dídé ẹyọ nìkan náà lè yóò mú o ṣùgbọ́n gbogbo wa lágbára Ọlọ́run á pèrè wa padà nítorí pé ìtọ́sọ́nà Ọ̀yọ́ là ń wá táwọn olóṣèlú tá a bá ti dìbò tá a wọlé tá a mọ sọ fáwọn tó bá tẹ̀lé wa ní ẹ má wọrí kóòtù tí láwọn ọ̀dàjọ́ wípé wọ́n gba mándéètì fún wa padà kò sí kí àwọn èèyàn mọ̀ bá tán lẹ́yìn wa ni lọ́pọ̀ táwọn ẹ̀dá ṣùgbọ́n ẹ rí wípé eléyìí sẹ́ gbogbo wa lọ́yọ̀ọ́ ọ̀kan ni wá o gbogbo àwọn 61 pẹ̀lú kábíyèsí tó fi jẹ́ 62 gbogbo wa lájọ tún Ọ̀yọ́ ṣe lágbára Elédùmarè rẹ̀ ẹnìkan kò ní yọ kú o ẹnìkan kò sì ní yọ dànù àmọ́ bá a ṣe pera wa a fi ìjọba lọ́kàn balẹ̀ kí pé lágbára Ọlọ́run ń tẹ́ mọ̀ rí pẹ̀lú wa lọ́yọ̀ nǹkan dáadáa lẹ́mọ̀ rí lẹ́yìn tí a wá kí gbogbo èèyàn tán tá a kí gómìnà tán gbogbo ẹ̀yin tàbí orí adé Sultan àti bàbá wọn ní ọ̀fíìfẹ́ bàbá wọn Olúgbọ́n bàbá wa ṣọ́ gbogbo yín la kí o ẹ ṣe wá dúpẹ́ o Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o gbogbo Ọ̀yọ́ ẹ dákun o ẹ já fọwọ́sowọ́pọ̀ ẹ já múra wa lọ́kàn o kábíyèsí o Ọlọ́run bá yín bẹ̀rù náà o ìdìnnà sirantali mustakim Ọlọ́run nìkan lọ́ba àfinimọ̀nà ní gbogbo ọ̀nà gbogbo bẹ́ẹ̀ bá ṣe máa tì í Ọlọ́run mọ̀ bá yín ta yóò mọ̀ bá yín tù ú 52 years ni bàbá tó lọ pé ẹ̀yin ó lò 60 years nínú àlàáfíà nínú ìfọ̀kànbalẹ̀ irú àwa yìí àwa ò tún ní yan Aláàfin ní ìmọ̀ ẹgbẹ́ tẹ́yìn bá lọ 60 tó bá ṣírò rẹ̀ mọ́jọ́ orí wa kí la tún dúró ṣe ṣùgbọ́n ètò ṣojú wa yìí à á bá yín kalẹ̀ pẹ̀lú òkú á sì bá yín ṣe pẹ́ á bá yín ṣe jìnnà nínú àlàáfíà mo kí gbogbo wa o ẹ ṣé àdúpẹ́ o. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu sínétọ̀ Mọ̀nsúrù Àsùnmọ́nù ọ̀rọ̀ tí a sọ parí tàbí káàdì wọ́n fi ìdùnnú hàn púpọ̀
wọ́n fi ìdùnnú tó ga hàn púpọ̀ èyí tí wọ́n sọ parí ẹ̀ yẹn pé àwọn tí kú ti 60 something ọlọ́mọ mi ni ojú ń kán o wọ́n bá wọ ọlọ́run àní ẹ̀ẹ́dọ́gọ́rùn-ún ó lè jẹ́ lo 150 láyé òun ló ní ẹ̀yìn ká ẹni ra yín ọlọ́run ọba yóò jẹ́ kó rí bẹ́ẹ̀ so nípa bẹ́ẹ̀ ètò yẹn tẹ̀ ẹ́ síwájú lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí màá fi ọ̀gẹ̀dẹ̀ ilé Dayọ̀ lọ́wọ́ kan tẹ̀síwájú lórí tó wà ní orí ìwé ìléwọ́ thank you very much. àwọn ẹgbẹ́ tampan tó wà níbi tí ẹ̀gbọ́n wa bàbá adẹ́rùpọ̀kọ̀ Káyọ̀dé Ọláìyá tí wọ́n sojú wọn mo kí níbi tẹ́ jókòó sí o Káyọ̀dé Ọláìyá adẹ́rùpọ̀kọ̀ bàbá Jennifer ibi tẹ́ wà mí o mọ̀ bẹ́ẹ̀ ọ̀bẹ tá bá wà mo kí yín o ẹgbẹ́ náà ò ní bàjẹ́ o ojú ò ní tì í sà. bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n kọ̀wọ́ rìn pẹ̀lú ọba wa the Imperial Majesty Àrólé Odùduwà Ọlọ́fin Àdìmúlà ọba Dr. Babátúndé ẹni ìtàn Àkàndé Ògúnwùsì Ọ̀jájádé second CFR Ọọ̀ni Ilé-Ifẹ̀ jìngbìnì bí àti àkún ẹrù jẹjẹ ní gbogbo lẹ́kílẹ̀ ọba pọ̀ tó tẹ̀lé wọn a lè dákọ̀ bíi mẹ́ta tí dídùn rẹ̀ àti dídùn rẹ̀ yóò máa kárí àwọn ọba tó kù àwọn náà ní His Royal Majesty ọba Ayọ̀túndé Ọlábòmí JP Arágbèjì of Irágbèjì mo ti kábíyèsí o His Royal Majesty ọba Adéyẹmí Àkànbí Adédìran ọwá òmìrán of Ẹ̀sà Òkè mo kí yín ẹ káàbọ̀ and His Royal Majesty ọba Síkírù Adéṣan Ìbílòyè Olúrẹ̀sì of Ìrẹsì ẹ̀jẹ̀ rọ̀ọ̀sì ẹ̀ His Royal Majesty ọba Táíwò Ajíbádé Adégoyè aláwo ti ilẹ̀ Awó His Royal Majesty ọba Adésọjí Kẹ́hìndé Ọládépò JP Salu of Ẹ̀dúàbà His Royal Majesty ọba Joseph Okunọlá Òní Onígbáyé of Ìgbáyé Onígbàyè of Ìgbáyé ọba Ògbáyé yọgbàyè His Royal Majesty ọba Michael Adédèjì Àdókò of Ìdókò Ìjẹ̀ṣà His Royal Majesty ọba Michael Adéolú Adéjọlá Ọlọ́mọ of Ọmọ Ìjẹ̀ṣà mo kí kí amábàáwí kan pàkàtì His Royal Majesty ọba Edward Adébáyọ̀ Olómù ti Ìjàrègbè His Royal Majesty ọba Amos Ògídéolú Oníwòye of Ìwòye Ìjẹ̀ṣà His Royal Majesty ọba Rufus Ògúnwọlé Aláàgbà of Àgbà Aláàgbà of Àgbà Aláàgbà of Àgbà ẹ máa mú mẹ́tẹ̀ẹ̀ta His Royal Majesty ọba Masud Ọlálékè Afàjì of Fàájì of Fàájì His Royal Majesty ọba Habib Agbájé Olú of Ilé-Ogbó His Royal Majesty ọba Àṣìṣe Ọlátúbọ̀sún Akérè of Ìkirè Ilé His Royal Majesty ọba Bello Adéyẹmí Olóròrúwọ of Òrórùwọ ọba Isaac Oyèwọlé Oyèdìran Olúlamókun of Yàkóyó His Royal Majesty ọba Ọlátúndé Adédìran Olúwo Òkè of Ìwó Òkè His Royal Majesty ọba Múrítàlá Oyèlákin Ààrẹ of Ìré His Royal Majesty ọba Ezekiel Oyewusi Alásàbà of Àsàbà and His Royal Majesty ọba Olúgbadé.